ọ̀rọ̀ tí obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyún ẹni tó tún jẹ́ màmá gbogbo ọmọ nàìjíríà sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu tó jẹ́ ìyàwó olórí oko káfàtà lórílẹ̀‐èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu. ọ̀rọ̀ tí ó sọ lórí ẹ̀rọ ayélujára, ọ̀rọ̀ náà ó mà ti di awuyewuye ńlá tó sì di tí àwọn èèyàn tí wọ́n ń fà á mọ́ra wọn lọ́wọ́ gidigidi, nítorí pé bí àwọn kan bí wọ́n ṣe ń sọ̀rọ̀ láti gbèjà sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu lórí ọ̀rọ̀ tó ń sọ, ìní àárí àwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ láti tako ọ̀rọ̀ tí màmá náà tí ó sọ lórí ẹ̀rọ ayélujára. ǹjẹ́ ọ̀rọ̀ wo ni sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu sọ? ibo ló sì ti sọ? orí ẹ̀rọ ayélujára facebook tí màmá náà ń lò ó ní ó ti kọ ọ̀rọ̀ ọ̀hún ní ọjọ́ ajé tí í ṣe ọjọ́ monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kejì ọdún 2026, the 2nd of February 2026. nínú ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu tó lọ kọ sórí ẹ̀rọ ayélujára ló jẹ́ kó di mọ̀ pé nǹkan pàtàkì tí ẹnikẹ́ni tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè nàìjíríà tó lè ṣe ò ní láti dìbò fún ààrẹ bọ́lá ahmed tinubu ọkọ òun láti tó ṣe sáà kejì lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tí ó ń bọ̀ yìí. tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu sọ yìí bí ẹni tí ó fi ń wá àtìlẹ́yìn àti ojú rere àwọn ọmọ nàìjíríà fún ààrẹ bọ́lá ahmed tinubu ọkọ ẹni. ọ̀rọ̀ yìí òun ló mà di ariwo ńlá tí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí, tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún níṣe ló pín àwọn ọmọ nàìjíríà sí ọ̀nà méjì. báwọn kan bí wọ́n ṣe ń fa ìbínú yọ wípé lásìkò tí orílẹ̀-èdè nàìjíríà tó ń kojú oríṣiríṣi ìlàkọjá ní ti ètò ààbò àti ní ti ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀, wọ́n ní nǹkan tí ó kàn lọ́rọ̀ ìyàwó tinubu ó ní láti lọ́ọ́ máa gbé ọ̀rọ̀ òṣèlú síta láti máa polongo ìbò sáà kejì fún ọkọ ẹ̀. bẹ́ẹ̀ ó ní àwọn kan jẹ́ kó di mọ̀ wípé ọ̀rọ̀ náà ó tún tako òfin ètò ìdìbò tó ní ká tó lè bẹ̀rẹ̀ polongo ìdìbò fún ààrẹ tàbí gómìnà, àjọ INEC gbọ́dọ̀ fààyè gbà ìyẹn àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC, tí wọ́n sì ní ìyàwó ààrẹ òun ló fẹ́ máa rú òfin tí ìjọba tí wọ́n ṣe nípa ètò ìdìbò. ṣùgbọ́n ṣá o, bí ọ̀pọ̀ àwọn èèyàn bí wọ́n ṣe ń bu ẹnu àtẹ́ lu sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu tó yìí, táwọn kan ti ń sọ pé kò sí nǹkan tí ọkọ ẹ̀ ṣe táwọn yóò fi dìbò fún un, níṣe ni a rí àwọn èèyàn tí wọ́n ń tako àwọn tó ń tako olúrẹ̀mí tinubu. wọ́n ní ọ̀rọ̀ dáadáa ni obìnrin náà sọ. wọ́n ní ẹni bá wò dáadáa tí ò sì ní ẹ̀tanú, wọ́n ní wọn yóò mọ̀ pé bọ́lá tinubu ti ṣiṣẹ́ dáadáa àti pé bí yóò bá fi rí ọdún mẹ́jọ ẹ̀ lò tán yóò lè yí orílẹ̀-èdè nàìjíríà padà, àti pé bó ti wù kó rí òun ni àwọn yóò tó ṣe àtìlẹ́yìn fún ní àsìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027.